بسم الله الرحمن الرحيم وبه نستعين ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعملي ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين صدق الله العظيم. الله أكبر. ẹ wo melodious voice. Masha Allah. tó tún wá ní brilliance nínú. ẹ pẹ̀lú mi bẹ́ẹ̀ kí Kùránì lóde báyìí ẹ̀yin lẹ́sẹ̀sẹ̀ máa bu àṣírí rẹ̀. torí ẹ̀ níbẹ̀ kó di otú ẹ máa wá ní àfa wa wàláhì Kùránì lé ní o bẹ́ẹ̀ ṣe di tán sì kéyìí Kùránì lé ní ẹ̀ à ń bò láṣìírí ni torí àwọn orí kó fẹ́ bá àwọn àfa lójú jẹ́. ẹ wo àfa àkọ́kọ́ ń tán ṣe ni pé wọ́n ké ń tó ju ọmọ tá à ń ṣe ń bì lónìí. Hayyakumullah. nígbà tá à ń kó mọ tó wà lọ́n sọ pé Ọlọ́run lòun ó pa wá ṣé kó pọ̀ ọmọ tá à ń kó nísìnyí. Hayyakumullah. à ń kó mọ ọwọ́ alẹ́ mi pé Ọlọ́run ní bí ayé dẹ̀ mi kò tí ń lẹ́t. sáà sẹ́yìn ilé ìlà ibi. Hayyakumullah. ọ̀kẹ́ yìí tó jọ mọ́dé ni wọ́n máa ń ṣèyàwó àìtó rántí àlìkìyámọ̀ pé Ọlọ́run lòun ó pa wá rẹ́ mọ́ ṣé ká parẹ́ nísìnyí láì gbádùn ìyàwó ni. ìntì bá ń jọ máa ń tà ń ṣe Ọlọ́run ti fi kọ̀ọ̀kan lẹ́nu Kùránì bẹ́yàn bá kú mọ́tún ké Kùránì bọ́lọ́run lóhun ó dùn wá nú mọ́ ń bà wá nú jẹ́ lọ́wọ́ nù. àfáàwá yìí ké nù bí tọ́lọ́run ti ń sọ kóhun fún wa lápèjúwe obìnrin mẹ́ta. obìnrin àkọ́kọ́ amówó ìlọ́wọ́ sínú mi létí nísìnyí mọ́ ń bọ̀ ká ní sùúrù ṣẹ́jú kan. Ọlọ́run sọ fún wa nínú súrà tí wọ́n ké tán yìí wípé obìnrin bú tọ́lọ́run fi fún ọkọ rẹ̀ ní tó fi bẹ̀rẹ̀ rẹ̀ ní àwọn obìnrin bú tọ́lọ́run fi fún ọkọ rẹ̀. eléyìí tó tẹ̀lé òun ní obìnrin rẹ̀ tọ́lọ́run fi fún ọkọ bú tí ń jẹ́ Fìràhùn ẹ jíṣẹ́ fún tọ́lọ́run fi fún Fìràhùn. ìkẹta lèyí tí ò tẹ̀ wulẹ̀ lọ́kọ tá a lè pọkọ kankan mọ́ àmọ́ Ọlọ́run ṣe é lóbìnrin rẹ̀ torí pé pe abẹ́ rẹ̀ ó pa abẹ́ rẹ̀ mọ́. tàwọn alákọ̀ọ́kọ́ wọn Ọlọ́run dákun má jẹ́ ríru wọn lẹ́bí lára ẹni bá ti ní wọn Ọlọ́run ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí kó lé wọn jáde fún wa. Àmín. àwọn ẹlẹ́ẹ̀kejì òun ni ti Àsíyà idh qalat rabbi ibni li indaka baytan fil janna wa najjini min fir'auna wa 'amalihi wa najjini min al-qawmi adh-dhalimin. ẹ̀rín ti Àsíyà nù kó tó wá kan ti obìnrin tó dájú gbogbo ayé Maryam. Masha Allah. wa Maryam ibnata Imran allati ahsanat farujaha. Masha Allah. ahsanat farujaha.
farujaha obìnrin Mariamu tọ́lọ̀ ní ó lọ́ọ̀kì abẹ́ rẹ̀ pa kò mọ tí ń jẹ́ dọ́gì kò mọ sísọ́ọ̀sì kò mọ kò dága ẹni kí ni la ilaha kò sọ́mọ kéwúláyé mọ́ mo dáràn kì í níyàwó lé fa mo ní kò mọ dọ́gì kò mọ sísọ́ọ̀sì òun náà tó ń sọ style kan fún mi bí kò mọ kí lọ pé ha ayé tú la ilaha àwọn agbègbè ń tà dáhùn nígbà tá à ń ṣe dọ̀rọ̀ àbàṣe dùn àmúlá lọ́wọ́ Subhanallah. kò mọ mísánárì la ilaha kí lọ tún pé la ilaha ibi kura gbogbo nǹkan kura ni mọ kí lọ lọ́wọ́ mọ jàre la ilaha illallah. Mariamu ò dá kankan máa ń mẹ́ Ọlọ́run ní bó ti ṣe òun a sì fún un ní tó tóbi kó máa jáde lábẹ́ rẹ̀ gbogbo obìnrin tí ó já sí pé kì í sọkọ rẹ nìkan ní í ṣe kúkú rẹ wọnà Ọlọ́run ọjọ́ Mariamu lọ yí padà bó ti dá tinú ilé ọkọ rẹ mọ̀ lọ́tún mọ̀ pé nìkan la ilaha ẹlòmíì ó gbádùn àlè débi kéèyàn tó máa wá ṣépè fọ́kọ rẹ̀ tí máa ń yàrá lọ́wọ́ kò ní dáa fún bàbá alágbájá lórí pọ́ ń jẹjẹkújẹ lọ́wọ́ yóò fa jẹ̀díjẹ̀dí fún ọ kò ní dáa.